nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú ní tẹ̀lé wọn wà láìtàláì tí wọ́n sọ Yorùbá nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tó tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn ìlọrin tí wọ́n mú tọ́gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí níbi àwọn tí wọ́n gbógun ibi tí àwọn ẹlẹ́bọ tí ń tẹ̀yàn ọmọ ogun ìkan bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ padà ní mo yọ̀ǹda fún yín àbẹ̀yẹkọ jẹ náà. ẹ káàbọ̀ sórí àgbàgbé Very Dark Lady Zabby Ọ̀gá Ńlá TV tó fohùn balẹ̀ sí ètò ilé wa nípa òṣèlú ìgbéyàwó àti àṣà Yorùbá lọ́lọ́kan ọ̀jọ̀kan oríṣiríṣi lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì Zabby Ọ̀gá Ńlá TV bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ yá bá wa pín kó kárí ilé kó kárí oko Very Dark Lady Ọ̀gá Ńlá TV ìtúsílẹ̀ ọpọlọ àti ìtúsílẹ̀ ọkàn la dúró fún. ṣe lálàyé nítorí wọ́n ní pánsá òfúnra ó já sígbó àjà òfúnra ó jìn wálẹ̀ onílé tí ò bá fura wọ́n ní kí ni nǹkan olè òun ló máa kó gẹ́gẹ́ bí mo ṣe máa ṣe lálàyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú àìfúnra la wà nílẹ̀ Yorùbá olè wọ́n ti kó wa ní ẹrù lọ́sìn àdẹ̀ fúnra pàtàkì jùlọ àwọn àgbààgbà wa wọn sí nínú ìfúnra rárá láti jẹ́ ká mọ̀ wípé wọ́n ní tẹ́nítẹ́ní àkísà ní tàǹtàn wọ́n dẹ̀ ní pé tèmi ó yàtọ̀ sí tiwa àwa ọmọ Yorùbá rèé wọ́n ní tí bá jó ni tó bá jó ọmọ ẹni ńkọ́ èyí àti ọkọ̀ọ̀kọ̀ gbọ́n tara ẹ̀ ná kó tó di wípé ó máa rí tọmọ gbọ́n nítorí pé nígbà tara ẹni bá dá tara ẹni bá yà lèèyàn máa ronú pé ó yẹ kéèyàn ṣe kíni kéèyàn tú ibòmíì ṣe tó àwọn àlàyé yìí a ti ń ṣe kò kì í ṣe ní kò ń ṣàná ṣùgbọ́n àwọn èèyàn wa nàláì ẹ wo ibi tí ọmọ Yorùbá ẹ wo ibi tá a bára wa ń sìn gẹ́gẹ́ bí a ṣe ṣe lọ́làyé fún yín wàhálà ìdààmú ó ti dé bá wa ọmọ Yorùbá nípasẹ̀ kíni nípasẹ̀ àwọn apanijayé tó ń pè ní terrorist tí wọ́n ti wọ ilẹ̀ Kwara ọ̀pọ̀lọpọ̀ ìgbàládẹ máa ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ fún wa wípé àìfúnra wa ó ti kó wa sínú wàhálà àti ìdààmú láti bí ọdún 5-6 láti ń pariwo wípé àwọn ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká kóra wa jọ ẹ jẹ́ ká wà nínú ìṣọ̀kan ẹ má jẹ́ kí tẹ̀m̀bẹ̀lẹ̀kun ọ̀tẹ̀ tàbí inúnibíni ẹ má jẹ́ kó tú wa ká nítorí pé níbi tí gbogbo ìjà àti rúdurùdu bá wà ìmọ́lẹ̀ òkè tàn bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní ọjọ́ tó bá dẹ̀ bá imú náà ló máa ń bá ojú ọjọ́ tó bá bá ojú náà ló máa ń bá imú òun la ṣiṣẹ́ lọ́láyé wípé ẹ jẹ́ ká gbìyànjú wípé ètò ààbò ilẹ̀ Yorùbá òun ló yẹ kó jẹ wá lógún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe ìjọba jẹ́ nígbà tó bá pa gbogbo àwọn èèyàn yín tán kalẹ̀ ń tẹ́ fẹ́ síjọba yẹn lórí bí ó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba tẹ̀ ń ṣe ìjọba lórí irọ́ náà ni ṣùgbọ́n bó ti wù kó rí ààbò wa gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara tó lọ́n dá wá sórílẹ̀-èdè alààyè àwọn tí wọ́n tẹ̀mí dá tí wọ́n tẹ̀mí mọ tán gbẹ ẹ̀mí lé lóríṣiríṣi àti rí àwọn ìgbésẹ̀ tó ń gbé ilẹ̀ Yorùbá a dẹ̀ rí nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti bí oṣù 3 sẹ́yìn ní ilẹ̀ Yorùbá ká fi lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ní bá ó dẹ̀ ní orísun báwo la ṣe máa mú orísun yìí tá a máa di tó gbúdọ̀ ní wọlé tiwa gbogbo wa la rántí ìròyìn Álímì àti Àfọ̀njá gbogbo wa la mọ̀ àwọn ọ̀nà kọ̀rọ̀ ìtàn gbà pé Òkè Ọya lọ́wọ́ gbogbo àwọn nǹkan yìí nípa bí àwọn agbára ìkà yìí bọ́n ṣe ní gbìyànjú láti wá ṣe kíni láti wá gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n ìṣe là ń gbìyànjú láti máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun òun la ṣe ní pé ní àṣálẹ́ yìí ẹ jẹ́ ká tó wá fara wa létí ká wá bára wa sọ òótọ́ ọ̀rọ̀ nítorí pé ewu láti wọ ilẹ̀ Yorùbá oríṣiríṣi àwọn èèyàn báwo la ṣe máa tẹ̀síwájú láti fi ká wà yìí ọ̀nà wo la máa gbà kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gan-an ní Kwara báwo ló ṣe bẹ̀rẹ̀ níbo ló ti wá kí ni àwọn àlàyé tá a ti ṣe fún alátẹ̀yìnwá tó jẹ́ pé àwọn èèyàn wa yìí à ń kọ etí ikú sí à kọ bí ara sí níbo la wà lọ́wọ́lọ́wọ́ sí tọ̀ èyí la ní pé wákàtí ọ̀rẹ́ ká wá sí etí ìgbọ́ yín
ẹ̀yin ní agbára àṣẹ Ọlọ́run a máa bá yín ṣe àwọn àlàyé ìlẹ́kùnrẹ́rẹ́ kẹ́yìn náà kẹ́ lè mọ̀ wípé ewu ti dé oko ló ń gẹ́ o ló gẹ́ fúnra ẹ̀ pàápàá ewu ni tọ́. àgbà wọn lákòókò. wọ́n ti wọlé. ok lórí fídíò yẹn màá fẹ́ kí ẹ bá wa play fídíò tí a fẹ́ ta gbé wọlé yìí ẹ bá wa play fún ẹ jẹ́ kí n kọ́ kí bàbá wa náà bàbá wa Abdulganiu Gani Alágbàlá àákí yín káàbọ̀ sórí ètò ẹ kú gbogbo ìgbà ẹ kú fi ọmọ ènìyàn ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tì yín o bẹ́ẹ̀ nínú ìgbésẹ̀ ọ̀nà bí ò ṣe bí ọmọ ìgbà tí gbogbo èrè náà bó máa dé ẹ̀wọ̀n àní fi ń ṣàwátì ẹ̀ ní ọ̀sọ̀nù láàrin wa ò lágbára lọ́wọ́ Elédùmarè ọwọ́ tẹ fi ṣẹ́gun sí náà gẹ́gẹ́ bí àwọn ìgbàlagbà ṣe máa ń sọ ẹ̀yin náà lè máa jẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run wà ní báyìí lórí ààrẹ kò ní báyìí lórí ìdààmú ẹ kú lílọ bíbọ̀ ẹ kú ọ̀tún ẹ kú òsì ẹ kú àtúnṣe ẹ kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe kò ní sú yín kò ní rẹ̀ yín lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ṣé gan ni ẹ tú atúkí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí wípé ẹ káàbọ̀ sí orí ìkànnì wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo bá yí fẹ́ ṣe o ẹ̀yin náà lè rìn láwa lọ́yẹ̀ o torí mo sọ lórí program mi àná kan níbi ìjẹta mo ní ó dàbí pé omi ti gbẹ lẹ́yìn ẹja ọmọ kóòtù òjìrè báyìí tómi yẹn bá wá gbẹ lẹ́yìn ẹja tí ó gbẹ lẹ́yìn ẹja máa fẹ́ kẹ́ bá wa yànnà náà kẹ́ bá wa tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ kó tó di wípé ẹ máa tiẹ̀ sọ ẹni tí máa fẹ́ jẹ́ kẹ́ wo fídíò yìí ẹgbọ́n nǹkan tí ẹni yìí tó sọ ẹni yìí ni máa kọ́kọ́ pè gbogbo àwọn ọmọ kóòtù òjìrè gbogbo wa la mọ ẹni tọ̀ ọ̀gbọ̀n kí n kọ́kọ́ pè lẹ́ni yìí náà ká gbọ́ nǹkan tó sọ tán nínú fídíò yìí àti nǹkan tó wá ṣẹlẹ̀ nínú Ìlọrin àti nǹkan tẹ́ni yìí sọ ẹ̀yin náà mọ̀ nílùú òyìnbó tẹ wà 80% àwa tá à ń wo program ìlú òyìnbó la wà tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ nílùú òyìnbó within 8 hours tí onítọ̀hún yẹn ò bá sí ní àtìmọ́lé kó di ọjọ́ kejì kan máa gbé lọ sí court kò tí ì ṣẹlẹ̀ kò sí nínú history ni bọ̀ kí la fẹ́ ṣe ẹ ṣe gan ni ẹ jẹ́ kí n dúró báyìí kẹ́ bá wa play video náà. nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú ní tẹ̀lé wọn wà láìtàláì tí wọ́n sọ Yorùbá nígbà wọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn ìlẹ́ni tí wọ́n mú tọ́gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí ní àwọn tí wọ́n ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ tí ń tó ìrànmọ́ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ padà ní mo yọ̀ǹda fún yín àmẹ́kọ́ jẹ náà ó sì wọ́n lálejò náà ń pè lógun Fúlàní fún àwọn ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀ ibi wọ́n ń pè bẹ̀yẹn ní Òkè Ìsájì ìlú kan ní ìlú wo ni àwọn okó ni ó jìnà sí òde ṣùgbọ́n tẹ̀rítọ́rì ọba Olúwo ló ṣe kíni lọ́wọ́ nítorí pé wọ́n jìnà sí wo àwọn ẹlẹ́bọ̀ wa máa ṣe tírénì bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn nọ́ọ̀tì jagun tó wọ́n fẹ́ kí pẹ́ńtákù nọ́ọ̀tì tó bẹ̀rẹ̀ Yorùbá wọ́n fẹ́ kọ́ ìpẹ́ bọ́dọ̀ ọ̀sẹ̀ kú ní kíni o níbi tí ọmọ alágbára oye so àwọn Fúlàní wọ́n máa pè wọ́n lóòótọ́ àwọn àti báwọn mùjà ìdúró mùsùlùmí wọ́n wá bá Olúwo wọ́n sì ṣàlàyé fún Olúwo tó lùwọ́ ọ̀dà sáǹdẹ̀ Olúwo tí a tọ́ ọ̀dà sáǹdẹ̀ tó lọ́pọ̀ ní Olúwo ara àwọn ni ó dà wọ́n sọ fún Olúwo wa wípé òun láwọn ní bàbá fẹ́ jọba àfáà ni ọ́ kí ló tó ìjọba àwọn náà bá kọ́ máa jẹ́ bí àbẹ́ yìí lọ ni Olúwo wa sọ fún àwọn oúnjẹ pé ojú láàrin gbogbo àwọn ọba tó bá ti pẹ́ àwọn lọ́lẹ́à wọn ni máa wo bí Yorùbá mọ́ ó sì fẹ́ sẹ́ lára àwọn ọba wọn bó làwọn náà sì gbàgbọ́ yẹ́sì Islam wọ́n á yọ̀ǹda Olúwo kọ́ máa jẹ́ ọba Olúwo dàbí tí máa jẹ́ kí ni ẹ̀míà ni àwọn ará náà ti sì sọ fún wa tọ́wọ́ àwọn ogun Islam tọ́wọ́ wọn ni pé kí ló bẹ̀rẹ̀ máa jẹ́ níà oríṣi tí Olúwo sọ fún wa ní John tó sì jẹ́ kan àwa mẹ́rin so bọ́n ṣe á jẹun tán ní ààfin Olúwo àwọn ọmọ ogun Islam yẹn wọ́n á kọrí sí Òkè Ìsájì wọ́n dẹ̀ tún lu abúlé Òkè Ìsájì tó mọ̀ yìí ibi tọ́lọ́ lẹ́wọ̀n lépèrè lẹ́yìn ìgbà tí wọ́n tú wọ́n ń sáré káàkiri àmọ́ àwọn tó gbọ́mọ lọ àánú Olúwo sí wọn Olúwo wá fún wọn ní ibì kan ó jìnnà síbi tọ́sípítù tá a wà ní Ìwó eré àbí tó súnmọ́dún Olúwo fún wọn ó ní wọ́n máa gbé bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tú ìlú wọn ìgbẹ́ náà wá fún wọn lẹ́yìn padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́ Ọlọ́run pa orí wọn rún kódà wọn tó lọ kóòtù
kóòtù kò gbé wọn kódà tájọ lọ kóòtù àwọn ìjọba ni wọ́n gbé wọn kó wọ́n fẹ́ pamọ́ àwọn ọmọ tàn mọ́ ìtẹ́ ti dàrú àwọn àbẹ ti sọ pé ibi tẹ́ ń gbé wọn ó ti di ilẹ̀ tàwọn kódà àwọn agbọ́n tó fẹ́ hẹ̀pù wọn wá bá tàwọn pé ká hẹ̀pù àwọn fún wa nílẹ̀ láti ṣe yunifásitì nígbà táwọn gbogbo ẹ̀ta rí pé ó ti dàrú nǹkan àti pé náà láwọn kan àmọ́ àwọn kan ti lọ ké àwọn tó lọ ké náà wọ́n ti ṣe à ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n tó sẹ́kù bẹ́ẹ̀ wọ́n sì gbàgbọ́ ẹbọ torí ìlú ẹbọ ni ilẹ̀ wọn tí wọ́n tó yẹ ẹlẹ́bọ tí wọ́n bá ja Fúlàní lógun ìtàgádà àdá tí wọ́n pa fún nọ́ọ̀tì tí wọ́n ń jà àwọn tó wá ní Òṣogbo kan wọ́n sọ pọ̀ Òṣogbo èdè ìsìn Fúlàní ní ìjà láàrin ẹbọ àti kílẹ̀ ìsìláàmù ni wọ́n sì tàn kọ́ fún yẹn lẹ́yìn tí wọ́n fi máa kó trade ìsìláàmù sí a lórí ni ó ti àwọn ìjàgbó wọ́n fẹ́ kí ìsìláàmù fọ́ká tí wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ọ̀dà ẹ̀yà ara lẹ́nu kí ló gbà lọ́wọ́ yìí ọ̀bìnrin Islam ẹ sọ̀kan bàbá yìí sẹ́rù ni ẹ̀yin mùsùlùmí ní Yorùbá ẹ̀rù ẹ̀jẹ̀ Fúlàní àbọ̀mọ́tò àti Fúlàní àti Yorùbá àti Tápàrí ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú ní tẹ̀lé wọn wà láti. Dókítà ṣe wà ń bẹ̀ very dark lady. mo wà ń bẹ̀ ẹ ṣé gan ni mo rò pé gbogbo wa pátápátá la ti gbọ́ ọ̀rọ̀ yìí àwọn kan lè ti gbọ́ kó má yà wọ́n lẹ́nu irú fídíò yìí mo rò pé bóyá ojoojúmọ́ gan ló yẹ kọ́mọ Yorùbá ní lọ́wọ́ tó ló ń sọ statement kan bẹ̀ wípé wọ́n gbàṣẹ lọ́wọ́ ọba Aguiyi kókó lọ pa wọ́n bóyá èmi nìkan ni mo gbọ́ bẹ́ẹ̀ yẹn kódà gan wọ́n tún ṣe wọ́n lálejò oúnjẹ nílẹ̀ Yorùbá ni o kò ń ṣe ọmọ Ghana náà fẹ́ lọ bá jà o wọ́n wá sọ pé àwọn ẹni yìí orí ilẹ̀ wọn ló wà but ó jẹ́ bí ọlọ́dẹ tó ń dáàbò bo bọ́ọ̀ ṣe mùsùlùmí ó ní ìgbàgbọ́ lórí nǹkan tó ń ṣe whatever nǹkan tó bá ń ṣe lójú ayé wa ní 2026 kódà gbọ́ kí lèyí ti ṣẹlẹ̀ láti 20 years ago níye ló yẹ kán lọ gbé onítọ̀ wọ́n béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe rí báwo ló ṣe jẹ́ kí lórí lọ́bẹ̀ tó fi wá wọ́wọ́ bàbá Gani Alágbàlá mi ò mọ̀ bóyá ẹ gbọ́ tó dàbí pé ó ti pẹ́ díẹ̀ ká tó máa gbọ́ nínú ilé àwọn tó wà ń ta ló ń gbọ́ bóyá kán bá yín tún play ni o a lè bá yín tún play ọ tó bá lè jẹ́ pé bóyá ẹ ti gbọ́ kẹ́ bá wa sọ̀rọ̀ lé nǹkan tó wà nílẹ̀ yìí ẹ ṣé gan ni sà. ẹ ṣé mà àkọ́kọ́ mo kí gbogbo ọmọ Yorùbá ibi tó ti ń gbọ́ wa káàkiri gbogbo àwọn èèyàn jàǹkàn tó wà nínú world media mi ò ní lè máa dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan a kú gbogbo ìgbà a kú iṣẹ́ ìran a kú ìfọmọnìyàn ṣe. ọ̀rọ̀ tí ẹ play yẹn mo ti gbọ́ rí mo rò pé màmá wa Dr. Zabby mo dẹ̀ tún rí tí ẹ send ẹ̀ sí mi just of recent inú mi dẹ̀ dùn pé ibẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ nítorí pé ọ̀nà tí a lè gbà dá sí ó pé méjì ọ̀nà àkọ́kọ́ òun ni nǹkan tó ń pè ní ti humanitarian tí òfin àgbáyé tí ó gbé lọ́wọ́ àti ìlànà àti òfin ìṣe ìlú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì gangan òun tó wá ní ọ̀nà ti Islam tí mo rò wípé mufti Ìwó tó fi ń sọ̀rọ̀ tí a bá wo níwòye tiwa nǹkan tí wọ́n ń sọ yẹn àwọn rò pé àwọn fi ń gbé Islam àwọn fi ń promote ẹ̀ ni ṣùgbọ́n ọ̀nà ti Islam yẹn ni máa kọ́kọ́ fi sọ gẹ́gẹ́ bí ó ṣe yé wa àkọ́kọ́ ni pé àti ẹni tó jẹ́ mùsùlùmí o àtẹni tí ó jẹ́ kìrìsìtẹ́nì o kódà pàápàá àwọn tó ń sin ẹlẹ́sìn àbáláyé abá tí àwọn bàbá wa máa ń sọ pé Olódùmarè Ọlọ́run mi ò rò pé èdè Hebrew àbí èdè Lárúbáwá nìyẹn àkọ́kọ́ ni pé gbogbo wa
àwọn tí mo dárúkọ yìí la gbà yìí pé Ọlọ́run ni aṣẹ̀dá tó dá èèyàn sílé ayé. Tá bá gbà pé Ọlọ́run ló dá èèyàn, Islam tá à ń sọ yẹn náà gbà ó ní ìwọ tí èèyàn ní pé Ọlọ́run tiẹ̀ dá yẹn kò sí ẹni tó lè dá, Ọlọ́run ló dá. So Islam táwa mọ̀ táwa gbà gbogbo nǹkan ló fi tako nǹkan tí Mufti ń sọ yìí, nítorí pé àkọ́kọ́ náà wọ́n ń pe kinní kan ní àmánà nínú Islam táwọn èèyàn wa máa fi ń ṣe àkàwé ọ̀rọ̀ pé ó ṣe pàtàkì gan, ó wúwo bí nǹkan tó ń pè ní covenant bíi okay, for example nínú Islam àwọn ọ̀nà tí nǹkan ìgbà takò làákàyè àti tenant Islam kò ní pé ọba tó ń sọ yẹn, àwọn ẹni tó ń sọ yẹn, mi ìmọ̀ gba tí nǹkan yẹn ṣẹlẹ̀ o, mi ò dẹ̀ mọ̀ bóyá ó fabricate ẹni òbí kan wọ́n lọ pọ̀ mọ́ ogun Òṣogbo pé ìtàn náà pa, so tó bá jẹ́ yẹn ni that is about 18 or whatever, it's kò tí ẹ̀ ń ṣọ̀rọ̀ 100 years nìkan tó ń sọ yẹn, tó bá jẹ́ ìtàn bí àwọn ará Ìbàdàn wọ́n ṣe lọ gba ilẹ̀ Yorùbá sílẹ̀ nínú invasion àwọn Fúlàní, that's the last major confrontational war, yàtọ̀ sí èyí tó ń fogun ẹ̀yìn jà wá ní tó ń ṣe nísìn tí Ọlọ́run dẹ̀ ní kí Yorùbá kó ṣẹ́gun. ní tó fi takò ní pé ọba yẹn lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n nígbà tó jọba ó mọ̀ yìí pé àwọn kan tí wọ́n ṣe ẹ̀sìn mùsùlùmí according to Mufti pé àwọn tó ń jẹ́ ẹlẹ́bọ or whatever, ó mọ̀ yìí pé òun jọba lé wọn lórí, wọn ò sọ pé gbogbo ìlú yìí ó mùsùlùmí ni o, a dẹ̀ fẹ́ ṣe nǹkan kan mi o, ó jọba lé ìlú lórí ni. Sọba yẹn ti ní nǹkan tó ń pè ní àmánà pé àwọn ẹni yẹn gan ti fọkàn tán pé ọba àwọn lélẹ́yìí, tán bá lè pèèyàn ní ọba that means pé o máa dáàbò bò wọ́n, láyé ìgbà yẹn kò tí ì síjọba, so mi ò mọ gbogbo ìtàn yẹn gan ò make sense sí mi because nígbà tó ń sọ pé tentacle náà Sultan Sokoto kó má bàa délẹ̀ Yorùbá, kò sígbà kan tí tentacle Sokoto délẹ̀ Yorùbá o, wọ́n ń ṣèjọba wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni, and as of 1914 náà ṣe amalgamate. So tẹ́ bá wá ń sọ ọ̀rọ̀ ìtàn ogun Òṣogbo, ìwó kan wá I think it's fabricated because mi ò rí inú tàn, tó bá dẹ̀ wá jẹ́ isolated incident ni gbogbo ọ̀nà ló fi wrong o, torí ọba yẹn jọba lórí oṣó, lórí àjẹ́, lórí ẹni tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí bíi tiẹ̀ àbí kìrìsìtẹ́nì ni. So àkọ́kọ́ tó bá jẹ́ mùsùlùmí òdodo kò ní ṣerú ẹ̀ o, nítorí pé àwọn tí ó yẹ kó ràgàbò ló wá ṣílẹ̀kùn fún ọ̀tá wọn láti wá pa wọ́n with the justification yìí pé àwọn ò kì í ṣe ẹlẹ́sìn kan náà. Islam ò fààyè gbà yẹn ní Islam táwa mọ̀. So number one ni pé màá cite example nínú history Ànábì Muhammad sallallahu alaihi wasallam, òun ni a mọ̀ yìí pé à ń tẹ̀lé nínú Islam tó dẹ̀ ń fi ẹ̀sìn kọ́ wa. Nígbà tó kúrò ní Mecca tó lọ sí Medina, ó bá àwọn tí ò kì í ṣe mùsùlùmí níbẹ̀, but as God will have it, Islam gbalẹ̀ níbẹ̀, àwọn gangan ni wọ́n wá jẹ́ olùdarí gẹ́gẹ́ bí aṣàkóso ìlú, so Islamic administration àti Islamic government náà lò. But kò ń ṣe gbogbo àwọn tó wà Medina ló gba Islam. Ẹ̀rí fi hàn yí pé àwọn Yahudi bí àwọn Jews àtàwọn Nasara, àwọn Christian, wọ́n wà níbẹ̀, wọ́n dẹ̀ accept pé okay Islam ló ń rule right now, àwọn mùsùlùmí ló lórí, even wọ́n á rí pé wọ́n ń san tax. Àwa ò fìgbà kan gbọ́ wípé àwọn ọmọ ogun mùsùlùmí yẹn wọ́n wá kógun jà wọ́n torí ẹ̀sìn, àbí wọ́n tiẹ̀ wá ṣílẹ̀kùn fáwọn mùsùlùmí míì láti ta yí pé àwọn tán wà ní under government wa o tí à ń protect onímẹ̀dínà o, àwa pa àwọn kan wá láti Yemen àbí ìlú kan àbábá síníà pé ó yá ẹ lọ pa wọ́n torí pé wọn kì í ṣe mùsùlùmí. A ò gbọ́ lẹ́nu nínú gbogbo ìtàn láyé, a ò rí. So bóyá àwọn yẹn tún wá mọ ẹ̀sìn jọ Ànábì lọ ni o, we don't know. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì,
wọ́n lé ànábì kúrò Mẹ́kà ní sallallahu alaihi wasallam because àwọn mùsùlùmí láti la etí wọn káwọn náà fi ọpọlọ gbọ́ nǹkan yìí pàápàá mùsùlùmí ilẹ̀ Yorùbá kíní yóò rújú kán lọ bèèrè lọ́wọ́ àwọn afá wọn. wọ́n wá ń pe kíní kan ní jíra, gbogbo wọn kúrò, wọ́n lé lọ Mẹ̀dínà tán fi gbalẹ̀. bọ̀ ìgbà tó yá àyà Quran kan promise ànábì kó máa padà wá. àyà yẹn tẹ bá kà ó ní laqad sakallahu alladhina ruyaha bil haqqi la tadkhuluna al masjid al haram insha Allahu aminina. Aminina yẹn ni mo fẹ́ elaborate nǹkan tó ń pè ní amin níbi pé peacefully pé Muhammad sì máa kọ́ńkà Mẹ́kà ó máa padà wá, ó máa jọba lórí àwọn tán lè kúrò nílùú bàbẹ́ Islam yẹn àwọn èèyàn dẹ̀ bá ṣe. ìgbà tó padà wá yẹn peacefully ni wọ́n so big débi pé tán bá fẹ́ jẹ gbogbo àwọn kèfèrí tán wọ́n bí Islam ṣe pè wọ́n, so tán bá fẹ́ jẹ gbogbo wọn run wọ́n lè jẹ wọ́n run, but they went there and it was peaceful take over. lẹ́yìn tán wá take over yẹn nǹkan tó wà significant ni pé ànábì ṣẹ̀ṣẹ̀ wá gífù verdict pé òkè o Ọlọ́run ti fún àwọn nílùú ìgbà o, àwọn dẹ̀ ni majority ń sìn àwọn làwọn máa rúlò, Islam dẹ̀ ti gbalẹ̀. ẹni tí ò bá ṣe Islam àwọn lè ní kó máa practice nǹkan tó wù nínú ilé ẹ̀, àwọn òfin ti pa mú wọn, Ọlọ́run ò fún un agbára àti fi pa mú wọn. gbogbo ẹni tó tán jẹ wọ́n lówó, ẹni tó bá lè forgive kan forgive, kí ni ẹ wà ń bẹ̀ mi ò wá preach níbí torí kò ń ṣe Islamic program lélẹ̀. but as a Muslim listening to that gbogbo ọ̀nà ni mo rí pé because anábì náà ló sọ ó ní tán bá pèèyàn ní alábòsí ó ní 3 traits lẹ máa rí. ó ní nǹkan náà alákọ̀ọ́kọ́ ni pé tẹ́ ẹ bá fọkàn tán ó máa dà yín, tó bá sọ̀rọ̀ ó máa parọ́, tí ẹ bá gbé àmọ́nà àbí kinní kan lé lórí ó ṣáà máa betray yín ṣá, ó ṣáà sọ bẹ́ẹ̀ lọ́nà mẹ́ta. so tí ọba ìlú bá wà tí àwọn kan dẹ̀ wà lábẹ́ ẹ̀ tán dẹ̀ gbà pé òun la láṣẹ àti protector àwọn, tí ọba yẹn wá torí pé ẹ̀sìn kan tó wá lọ fi àyè gba àwọn ará ìlú tó tún gba àwọn lálejò tó fún wọn lóúnjẹ pé òkè ẹ lọ pa àwọn subject mi nítorí pé wọn ń ṣe lẹ́sìn mi, that is not Islam. nǹkan mi nìyẹn o. so I don't know why Mufti is so proud of it. maybe tó bá gbọ́rù kí ni wáyé wọ́n á tó reconsider, wọ́n á explain nǹkan tó ń proud fún yẹn. another thing tí bá tún wò lọ́nà ti Islam ò ní pé nígbà tó ń lé àwọn mùsùlùmí gan táwọn mùsùlùmí jẹ́ minority wọ́n lọ sí Abyssinia yẹn ní eré àbí tá à ń pè ní Ethiopia, and up to today most of them are Christians Orthodox, like àwọn gangan táwọn èèyàn sọ pé Christianity wọn gan òun ni original up till today. wọ́n dẹ̀ mọ̀ pé àwọn mùsùlùmí lélẹ́yìí pé wọ́n bá wọn jà nílùú wọn, wọ́n dẹ̀ sá wá sí abẹ́ ọba yẹn náà dẹ̀ gba àwọn mùsùlùmí yẹn lálejò, kò bá wọn ṣẹ̀sìn wọn, àwọn náà ò fọ́ọ̀sì ẹ̀ pé ó gbọ́dọ̀ ṣẹ̀sìn wa, ó dẹ̀ hábọ̀ wọn, òun náà ò dẹ̀ gba jàmbá fún wọn. so if somebody can now come out nígbà tá àrírú ẹ̀ lọ́dọ̀ ànábì tá àrírú ẹ̀ níwájú tó wá ń sọ pé àwọn kan wá láti ibì kan, ọba ìlú kan tó jọba láwọn kan nínú àwọn èèyàn ẹ̀ ó wá gbà wọn lálejò pé ẹ lọ pa wọn, èmi ò mọ ìjàmbá nìyẹn o, ìjàmbá gidi tó yẹ pé tá a bá wò látọ̀nà Islam gan kò right ká wá ṣẹ̀ṣẹ̀ padà sí sákúlà pé even though mi ò rò pé Nàìjíríà wà in existence torí Mufti láti explain ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀, but without pé Nàìjíríà wà in existence àwọn òyìnbó ti wá wọ́n dẹ̀ ní Southern Protectorate. so era mẹ́ta la lè fi wò, era ìgbà tí a ṣì wà ní Southern Nigeria kí Lord Lugard kó tó merge, so governor Southern Nigeria yẹn ṣé kò mọ̀ ń pa nǹkan yẹn ni? That's why I'm saying bóyá kinní is fabricated because òfin tán lò kò lè fààyè gbà yẹn. tó bá wá jẹ́ wípé before káwọn òyìnbó tó dé ni kan tó wá ṣe treaty kan tó gba Nàìjíríà, Ọ̀yọ́ empire ni the latest táwa mọ̀, so àti Olúwo àti gbogbo wọn kò síbi tí Aláàfin ò mọ̀ nípa ẹ̀. so Aláàfin gan ó dẹ̀ ti jẹun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí káwọn òyìnbó tó dé tán tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò di general mo bíi Tóyè jẹ Àkànní Alébíoṣù, àrí traces pé mùsùlùmí ni wọ́n. èmi ẹ lọ pé àwọn kan wá ní
north kan wá pa wọ́n. So if Olúwo was not an emperor then, tó jẹ́ pálààfin ni, ṣé Ọ̀yọ́ ò mọ̀ ń pa nǹkan yẹn ni? So story yẹn gan bóyá sọdùn bóyá fabrication just to gbogbo òfin ayé kò sí kankan tó bá mu nínú ẹ̀, kò bá òfin Islam mu o. Ọba tó bá ṣerú ẹ̀ ó máa ṣe ìjọba ní Mẹ̀dínà lórí àwọn tán kì í ṣe mùsùlùmí, kò dẹ̀ sọ pé káwọn kan wá pa wọn. Islam tí wọ́n ẹ̀mí ò mọ̀ bí tán ti jẹ́ adarí ẹ̀sìn nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ̀sìn àwọn ẹni tí wọ́n ń bẹ nínú ẹ̀sìn àwọn náà wá dá dúró. Ṣé ẹ wá rí nínú ẹ̀sìn kọ̀ọ̀kan àwọn ẹni tí wọ́n wá jẹ́ alábòsí, ọ̀bàyéjẹ́, ìkà ènìyàn, àwọn aṣebi ẹ̀dá, àwọn ni wọ́n pọ̀ jù nínú ẹ̀sìn nísìnyí tá à ń ṣe lé nìyí. Bí ní ti Muslim, Christian and the traditional religion. Tí a bá lọ wo ohun tí àwọn ènìyàn bọ́lọ́hun bó ti ṣe gbé ẹ̀sìn rẹ̀ kalẹ̀, àmọ́ ìtumọ̀ tí àwọn ènìyàn fún lé ní yìí ó ń takun tí ọba tó ní ẹ̀sìn gangan tó gbé kalẹ̀ wípé ká máa ṣe. Àwọn ènìyàn ti mú nǹkan mi wọ́n ti mú wọ̀. Tá bá lọ wo láàrin àwa mùsùlùmí, wọ́n ń pe kinní kan ní àkídà. Kí ni wọ́n ń pè ní àkídà? Ni pé the ideology tí àwọn olórí ẹ̀sìn kọ̀ọ̀kan tí wọ́n kóra àwọn jọ wípé ohun tí ó máa jẹ́ rule and regulation tá a máa fi maintain ìjọ tá a wà ní. Léní yìí tá a bá wò sí léní ìgàn, ó dà wípé ìjọ là ń ṣe léní yìí, ẹ̀sìn gangan àṣẹ mọ́. Tẹ bá rí àwọn ìjọ kan léní yìí, bí ó ń kálukú ó ti ṣe analysis yìí fásì kan, áyà kọ̀ọ̀kan, àbí kí ni wọ́n revelation kan tí Elédùà tó gbé kalẹ̀ nínú ẹ̀sìn, bí eléyìí ó ti ṣe túmọ̀ rẹ̀ yóò yàtọ̀ sí eléyìí, bí eléyìí ó ti ṣe túmọ̀ rẹ̀ yóò yàtọ̀ sí eléyìí. Ó wá jí kí confusion kó wà nínú ayé. Now, láì ní fi àkókò ṣòfò, tí nǹkan bá ṣẹlẹ̀ láì dá, wọ́n mọ̀ yí pé Ọlọ́run náà ni, Ọlọ́run náà ni. Ọlọ́run bá yìí dẹ̀ wá ń sọ fún wa yí pé tẹ́ bá wà nínú situation kan o, tẹ́ bá rí pé ó ń ṣe ìpalára fún yín, òun fi option mẹ́ta fún yín kalẹ̀, kẹ́ ẹ lo èyí tó bá lè work ńbẹ̀. Kéèyàn banújẹ́, kéèyàn sọ̀rọ̀, kéèyàn dẹ̀ take action. Now, mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí ń jẹ́ action. Léní yìí ọ̀rọ̀ ni àwa ń sọ, take action. Àwa gbogbo blame, àwa ń tarí ọba tó dá wa, Ọlọ́run náà ni, Ọlọ́run náà ni. Mo fẹ́ mú example kan wá. That was a incident kan tó ṣẹlẹ̀ ní Asia tó jẹ́ yí pé kí ni bíríìjì wọn ó collapse, wọ́n dẹ̀ fix ẹ̀. Kí ni mo wí? Ibi tí mò ń sọ yìí, they are not a Christian o, they are not a Muslim o. Kí ni wọ́n ṣe? Wọ́n take action. Because tó bá jẹ́ yí pé ọ̀rọ̀ ọmọ Fúlàní kan sọ̀rọ̀ kan lórí prógámù kan, ó ní àwa Yorùbá, ó ní ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ la máa ń sọ, ó ní a máa ń wá sórí afẹ́fẹ́, a máa wá sọ̀rọ̀, ó lè rí àwọn káwọn wá sórí afẹ́fẹ́, action làwọn máa ń take. Ẹ wo ọ̀rọ̀ ńláńlá tó sọ wípé àwa Yorùbá a ní action, ọ̀rọ̀ wípé nǹkan fẹ́ ṣẹlẹ̀, nǹkan fẹ́ ṣẹlẹ̀, nǹkan fẹ́ ṣẹlẹ̀, ó ní àsọmọ wa nìyẹn. Wípé ká wá work toward our statement, ó níbi tí tá a kù sí nìyẹn. Now, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, there was a minister ní Asia country. Àwọn ọmọ ń lọ sí fún vacation, accident wá ṣẹlẹ̀. The minister tó wà ní in charge of transport and other resign, ó ní pé kí ni pé
inefficiency òun ló jẹ́ kí action tó yẹ pé àwọn ọ̀dọ́ kánrin tó yẹ kí wọ́n wúlò fún orílẹ̀-èdè táwọn wá pàdánù wọn. ó ti yá o ká jíjọ máa gbọ́ ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ni mò ń sọ o ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ìkànnì tó dúró tán fún jàǹgbara òmìnira ilẹ̀ Yorùbá. Yorùbá World Media ìkànnì tó ń gbẹnu ọmọ Yorùbá sọ̀rọ̀ fún òmìnira ilẹ̀ wa. Yorùbá World Media ìkànnì tó ń sọ̀rọ̀ sókè fún òmìnira ìran aládé gbogbo. Yorùbá World Media lórí YouTube, Twitter, Instagram, Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá World Media láti darapọ̀ mọ́ wa tàbí tẹ́ ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní Yorùbá World Media ẹ kàn sí wa lórí www.yorubaworldmedia.com tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa látòrí ímeèlì wa info@yorubaworldmedia.com. Yorùbá World Media ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá jákèjádò àgbáyé.